ọmọ òwúrọ̀ mi báyìí sí nígbà tó ti di sọ pé kí n sẹ́ndì owó tí wàá fi wọ mọ́tò sínú àkáǹtì tó kọ̀ tó wà. ìmọ̀ kí báyìí ni kí ní ṣe máa ṣe mí o ìmọ̀ kí báyìí ni Dágilápá yìí máa ṣe ṣiṣẹ́ o ìmọ̀ rárá. ẹ ló ṣó wà mọ́ kó jẹ́ kí n tètè mọ̀ owó tí mo ṣe sínú àkáǹtì ẹ tó ló máa fi wọ mọ́tò àṣebó ti rà láti. mo ti dúró tipẹ́ mi ti máa gbólẹ̀ díẹ̀ mo ti mú àgbo táǹpẹ̀ ní Dágilápá yẹn Dágilápá tó yẹ pé ó ń ṣiṣẹ́ lọ fún mi ni wo kíní kan ràn kó lẹ̀ ní gbòbí tó bá ti mọ̀ pé o ò ní wá ó ti yẹ bẹ́ẹ̀ nísìn bá mi dá owó yẹn padà sínú àkáǹtì mi kíákíá. mo fẹ́ wá wó ìwájú àlè tó yẹn ní ilẹ̀ ló ń ṣe bí kíní. ń lọ mọ́tò kò pé jíìsì tó wà lọ́wọ́ ẹ̀ ló wá dá pọ́blẹ́mù mi. wọ́n kan lẹ̀ ló ń kọjá lọ yìí o àdéhùn bóyá kí wọ́n kún fọmọ ẹ̀ ṣe ọ̀ràn àjìjà yẹn ó yẹ kó lè kó sí. ẹ wo sísí mi sísí mi. Very, very good guy. Very, very good. You are too rude, sir. You are too rude. It's not good. Hey, uncle, it's okay. Very, very rude. Me, you are cool. Uncle, it's okay. It's okay, uncle. Uncle, it's okay. What's it? Kí ṣe run ẹni ṣe. Wọ́n ṣe àrùn bẹ́ẹ̀ pẹ̀lú ọkùnrin. Ewo bí tẹ̀rọ mi ni mò ń lò lórí burúkú yìí ló kàn pariwo sí mi. Ìmọ̀ bí mi fọmọ ẹni wíẹ̀ o. Ó dẹ̀ kọ́ ọmọ fáìlì mi látẹ̀kọ́ mi mọ́kọ́ tí mo ṣe fún. Ok, sir, kí ló tẹ̀ fi rọ fáìlì rẹ báyìí? Tàlẹ̀ yín, ṣé ẹ̀yin dáyé gáyé olùgbèjà? Ṣé ọmọ tó bá rude kò ṣe kó bóyá wọ́n máa discipline ni? Wọ́n fẹ́ discipline ọmọ tó rude. Ẹ̀yin wá dé, ẹ̀yin ṣe ẹ̀hẹ́. Tani ẹ̀hẹ́. Ẹ wo mi ò rí rẹ́ẹ̀rì. Má ní stubborn gan. Ó stubborn kí ló dé? Àdèmáìsọ ẹ̀rẹ̀ dáhùn kí ló dé? Mo kú òru ẹ̀. Ok, no problem. No wahala. No wonder sójà ikú dé. Bágẹ̀dẹ̀ skip mọ́ mi lọ́wọ́ ṣá. Ìbá fi mú ẹ̀ dánrin kó mọ nǹkan tí ojú búkàrà tó máa ń rí lọ́wọ́ sójà. Damn it! Ikú dé o. Ikú ò ti dé. Báyọ̀ máa fi dé barracks àṣìbọ̀ pé ikú dé. Ìdọ̀bálẹ̀ lọ́mọ sí bàbá ìdọ̀bálẹ̀ o.